pẹ̀lẹ́ o ẹ̀yin ọmọ. Ṣára yín le koko. Bẹ́ẹ̀ni. A ó máa tẹ̀síwájú nínú kíláàsì wa níbi tí a ti ń yẹ ìgbà àti àkókò wò. Lónìí, ohun tí a ó máa gbé yẹ̀wò ni oríṣiríṣi àwọn ìgbà tí ó wà àti bí a ṣe ń kíra ẹni ní irúfẹ́ àwọn ìgbà báyìí. Mo fẹ́ kí ẹ fi ara balẹ̀, kí ẹ tẹ́tí lélẹ̀ dáadáa, kí ẹ sì máa wí tẹ̀lé mi. Today, òní. Today, òní. Yesterday, àná. Yesterday, àná. Tomorrow, ọ̀la. Tomorrow, ọ̀la. Day after tomorrow, ọ̀túnla. Day after tomorrow, ọ̀túnla. Morning, àárọ̀. Morning, àárọ̀. Afternoon, ọ̀sán. Afternoon, ọ̀sán. Evening, ìrọ̀lẹ́. Evening, ìrọ̀lẹ́. Night, alẹ́. Night, alẹ́. Midnight, òru. Midnight, òru. Ẹ̀ka rẹ̀ láì, ó yá mo fẹ́ kí ẹ̀yin náà gbìyànjú kí ẹ kà fún mi báyìí o. Ó yá o. Today, òní. Yesterday, àná. Tomorrow, ọ̀la. Day after tomorrow, ọ̀túnla. Morning, àárọ̀. Afternoon, ọ̀sán. Evening, ìrọ̀lẹ́. Night, alẹ́. 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 Midnight, òru. Midnight, òru. Ẹ̀ka rẹ̀ láì. Ní báyìí, a ó máa wo bí a ṣe ń kíni ní irúfẹ́ àwọn ìgbà báyìí. Good morning, ẹ káàárọ̀. Good morning, ẹ káàárọ̀. Good afternoon, ẹ káàsán. Good afternoon, ẹ káàsán. Good evening, ẹ kú ìrọ̀lẹ́. Good evening, ẹ kú ìrọ̀lẹ́. Now, when somebody is going away, you greet the person by saying ó dàbọ̀, Ó dàbọ̀. which means bye bye. Bye bye. When the person comes back, you greet the person by saying ẹ káàbọ̀, Ẹ káàbọ̀. which means welcome. Welcome. And then the person who is coming into the house, you greet the people he or she meets in the house by saying ẹ kú ilé o. Ẹ kú ilé. That is, how are you people in the house? And then when you get into the gathering of people, whether at a party or any other function, and they are already seated, courtesy demands that before you join into their conversation or ask to be served or anything, you salute them. And you do this by saying ẹ kú ìjókòó. Ẹ kú ìjókòó. So it's a form of respect to people you already met in that social gathering. Ṣó yé yín bẹ́ẹ̀ yẹn? Bẹ́ẹ̀ni. Nígbà ẹ pàwé yín dé o, mo ṣe ìdánwò ráńpẹ́ fún yín kí n tiẹ̀ mọ̀ bóyá gbogbo ohun tí mo ti sọ lénìí bóyá ó yé yín. Kí ni a ti ń sọ morning ní Yorùbá? Àárọ̀. Àárọ̀, ọ̀kárì láì. Kí ni a ti ń sọ evening ní Yorùbá? Ìrọ̀lẹ́. Ìrọ̀lẹ́, ọ̀kárì láì. Tí a bá fẹ́ sọ tomorrow morning ní Yorùbá, báwo la ti ń sọ? Tomorrow morning. Tomorrow morning. Àárọ̀ ọ̀la. Àárọ̀ ọ̀la. Àárọ̀ ọ̀la. Ọ̀kárì láì. Tí a bá fẹ́ sọ yesterday night ní Yorùbá, báwo la ṣe ń sọ? Yesterday night. Yesterday night. Alẹ́ àná. Alẹ́ àná, ọ̀kárì láì. Báwo ni a ṣe ń kí èèyàn in the morning? How do you greet somebody in the morning? Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. If somebody comes back, how do you greet them when they come back? Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀. Ọ̀kárì láì. And if somebody is going away,
How do you greet them? Ó dàbọ̀. Ó dàbọ̀. Ó dàbọ̀. Very good. Ẹ kú gbìyànjú. A ti parí kíláàsì tòní. Ní kíláàsì tó ń bọ̀, ohun tí a ó máa wò ní ẹ̀yà ara wa, part of our body. A ó máa wo kí ni a ti ń pe gbogbo ẹ̀yà ara wa kọ̀ọ̀kan. Eléyìí ni a ó máa gbéyẹ̀wò ní kíláàsì tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a kí gbogbo àwọn ará ilé wípé ó tún dìgbà kan náà. Ẹ juwọ́ sí wọn o. Ó dàbọ̀. Ó dàbọ̀. Ó dàbọ̀. Ó dàbọ̀. Ó dàbọ̀.